adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah apari ọgbà pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin ẹ̀yẹ rúsìn Ọlọ́run ẹjá páyọ Ọlọ́run ìpáyọ Ọlọ́run ọba náà ni Ọlọ́run bá kọjú ẹ̀ sí àwọn ẹrú rẹ̀ tí wọ́n gbàgbọ́ ó ní ya ayyuhalladhina amanu taqullaha haqqa tuqatihi wala tamutunna illa wa antum muslimun Ọlọ́run pẹ̀tẹ́ ẹgbẹ̀lọ́wọ́ bá gbọ́ ìpáyọ Ọlọ́run pàpàpàá àti ìpáyọ Ọlọ́run gbogbo ìgbà náà la máa sọ fún akíní jẹ́ ìpáyọ Ọlọ́run o náà ni imtithalu awamirillahi wa ijtinabu nawahihi fi'lul ma'murat wa tarkul manhiyat ìdá ń pè nípáyọ Ọlọ́run náà ni àwọn nǹkan tọ́nà bá pa wá láṣẹ rẹ̀ láti ṣe ká mójútó ká máa ṣe bó ṣe tọ́ bó ṣe yẹ àwọn nǹkan tọ́nà bá lékẹ́ ọlá kọ̀ fún wa ká jìnà sí ká má débẹ̀ ìdá máa ṣe Ọlọ́run mọ̀ ká sì máa ṣe ìdá má débẹ̀ Ọlọ́run mọ̀ ká sì má débẹ̀ eléyìí wá rẹ̀ bàbá wa ń kọ̀kọ̀ a máa páyọ̀ Ọlọ́run bàbá wa ń gbangba a máa páyọ̀ Ọlọ́run adáwà máa páyọ̀ Ọlọ́run aláàrin àwọn apáyọ̀ Ọlọ́run anàró ajókòó a máa páyọ̀ Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kánú àṣàbẹ̀ rẹ̀ ó sì kìlọ̀ fúnjọ́ kan ó ní taqillaha haythu ma kunta gbogbo bí ọba jùlọ ní kọ máa páyọ̀ Ọlọ́run ìpáyọ̀ Ọlọ́run ni mùsùlùmí fi lólé ayé rẹ̀ ọdọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wá ẹjá páyọ̀ Ọlọ́run àwọn ọkọ kápáyọ̀ látara àwọn ìyàwó àwọn ìyàwó kápáyọ̀ látara àwọn ọkọ wa àwa òbí kápá látara àwọn ọmọ wa àwọn ọmọ náà kápáyọ̀ látara àwọn òbí wọn olórí kọpáyọ̀ Ọlọ́run látara àwọn ọmọlẹ́yìn kọpáyọ̀ Ọlọ́run látara olórí aládùgbò sáládùgbò ẹjẹ́ fi bẹ̀rù Ọlọ́run lò ilé ayé wa lè bá rọ̀gbọ̀ àkọlé útùbà tẹ̀lé náà ni al-amru bil ma'ruf wa nahyu anil munkar dakhila nitaqil usra ìpàṣẹ dáadáa àti ìkọ̀ ìbàjẹ́ nínú ẹbí kí ni túnmọ̀ eléyìí kí bá ṣe mọ̀ ìgbésẹ̀ ayé ọmọ ẹ̀dẹ́yàn ọbẹ̀ lórí alifard ẹnìkọ̀ọ̀kan ana wa anta èmi àti ẹ̀ a máa bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ayé ní ọlọ́ọ̀dá tó bá yá tó ṣe sàá ẹni ọjọ́ kìí a ní mo fẹ́ fẹ́yàwó ẹni ojú obìnrin a ní mo fẹ́ lọ́kọ yìí ń pè ní takwinul usra ìfi ẹbí lọ́lẹ̀ tá bá ti ní ọ̀dá bá ti lọ́kọ kọ̀díkà wánà usra àti fi ẹbí lọ́lẹ̀ gẹ́gẹ́ bí Islam ti wá sọ fún wa ó ń bẹ al-usratu al-muslima ẹbí mùsùlùmí bẹ́ẹ̀ ló sì ń bẹ al-usratu ghayru muslima ẹbí tí kìí ṣe ẹbí mùsùlùmí tí gbogbo ẹ̀ náà ẹbí ni ẹbí tá wá ń bá sọ̀rọ̀ lé ní lórí mímbàrí ìwò náà ni al-usratu muslima ẹbí mùsùlùmí báwo la ṣe máa pàṣẹ dáadáa nínú ẹbí láàrin afradul usra abunawul usra a'dawul usra àwọn tí a ń bẹnu ẹbí gbogbo wa náà la jẹra wa ní gbèsè al-amru bil ma'ruf wa nahy anil munkar ìgbàtọ́lọ́wọ́ bá lékẹ́ ọlá tó ròyìn àwọn mùmínì gidi inú Al-Qur'an Karim inú àwọn àròtọ́lọ́ fi ròyìn wọn tàbí Suratu Tawbah ayah 71 Quran chapter 9
ọlọ́ni wal-mu'minuna wal-mu'minatu àwọn olùgbọ́lọ́wọ́ bá gbọ́lọ́kọ̀ àti lóbìnrin ba'duhum awliya'u ba'din ọlọ́ni apá kan ọ̀rẹ́ ayò apá kan ni wọ́n mùmínì ọkùnrin mùmínì obìnrin alájọsìn ni wọ́n kí ni sẹ́wọ̀n yọ̀tọ̀ pé ń gba ọlọ́wọ́ bá wọn gbẹ́gbàbọ́ tí òdodo nínú tá mọ̀ lára wọn ni pé ya'muruna bil ma'ruf wọ́n mọ̀ pàṣẹ dáadáa wa yanhauna 'anil munkar wọ́n sì máa kọ̀ ìbàjẹ́ wa yuqimuna as-salat wọ́n máa gbẹ̀rún dúró wa yu'tuna az-zakata wọ́n máa yọ sàká wa yuti'una Allaha wa rasulahu wọ́n máa tẹ̀láṣẹ Ọlọ́run máa tẹ̀láṣẹ òjíṣẹ́ Ọlọ́run ulaika àwọn dáásọ̀ yìí sayarhamuhumullah wọ́n lọ́wọ́ bọ́ padà kẹ́ wọn inna Allaha azizun hakim ọba tí bá yín sọ̀rọ̀ ọba tó tóbi ọba ọ̀jọ̀gbọ́n ọba elétò náà lọ́ba náà ẹ̀rì ìròyìn tọ́lọ́ọba àlékẹ́ ọlá tó fi ròyìn mùmínì nìyẹn ọlọ́ni wa'adallahu lil-mu'minina wal-mu'minati wọ́n láwọn mùmínì bá dáadáa báyìí lára wọn wọ́n ń pàṣẹ dáadáa wọ́n ń kọ̀ bàjẹ́ wọ́n ń kírun wọ́n yọ sàká wọ́n ń tẹ̀láṣẹ Ọlọ́run ló sí ládéhùn lẹ fún wọn kí ni nǹkan náà jannati ọgbà àdẹ́rà alìjánà tajri min tahtiha al-anhar tí a kiri máa dùn tí ó máa san lábẹ́rẹ̀ khalidina fiha wọ́n mọ́ bẹ́ẹ̀ ní gbére wa masakin tayyiba bẹ́ẹ̀ náà làwọn ààyè dáadáa fi jannati adni inú àlìjánà onídẹ̀ra wa ridwanun minallahi àti ìyọ́nú látọ̀dọ̀ Ọlọ́run akbar Ọlọ́run ló tóbi jù ìyọ́nú Ọlọ́run ló tóbi jù dhalika wal fawzul azim pẹ̀lú yẹn náà ní èrè tó tóbi ẹ̀rì áyà yìí jẹ́ ká mọ̀ pé mùmínì lọ́kùnrin lóbìnrin olùpàṣẹ dáadáa olùkọ̀bàjẹ́ ni torí díẹ̀ Ọlọ́run tó sọ fún ánú Suratu Al-Imran Quran chapter 3 verse 104 wọ́n wọ́n takùn minkum umma káwọn kọ́dé láàrin yíò yad'una lil khayr wọn kò sí di dáadáa wa ya'muruna bil ma'ruf wọn pàṣẹ dáadáa wa yanhauna 'anil munkar wọn kọ̀ ìbàjẹ́ wa ulaika humul muflihun Ọlọ́run láwọn náà ni àwọn tí a jèrè torí díẹ̀ ló pẹ́nu ẹbí ọ̀ranyàn ni ká kọ̀ ìbàjẹ́ àṣẹ àkọ́kọ́ wà lọ́dọ̀ ẹ̀dá pè ní olórí ẹbí ọ̀nà ni az-zawj al-ab ọkọ bàbá baálé òun lọ́kọ́dọ̀kọ́ jẹ́ pàṣẹpàṣẹ torí díẹ̀ ó ní a máa wò ọkọ ìyàwó máa wò ọmọ máa wò bàbá àti ìyá ẹ̀bọ́ náà lè ṣe àwàdà olórí torí díẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú gbàtí ń sọ fún ó ní máa rà minkum munkara tàbí Sa'id al-Khudri lọ́gbà àdísì wọn mẹ́sọ́ Muslim ó lẹ́ ń bá ti rí tó kù díẹ̀ káàtó pẹ̀lú yẹ́rù bìyẹ́dì kó rí pọ́ yí padà pẹ̀lú ọwọ́ ọ̀hún bàbá bá ti rí tó kù díẹ̀ káàtó nú ilé lára ìyàwó lára ọmọ ọ̀dọ̀ wọ́n ní ká yí padà pẹ̀lú ọwọ́ wa àṣẹyẹ òbí ló ní tó bá ṣe pé ìdáwà fẹ́ yí padà yìí ó jù wá lọ àní Muhammad wọ́n fẹ́ lẹ́mí ẹsẹ́tì tó ẹgbẹ́ ìdá ní ó yí nǹkan pàdé ọ̀bàlágbà àti padà pẹ̀lú ọdúnkọ̀ yìí bílì sáàni ó yí padà pẹ̀lú ahẹ́n tó tó wá lè sọ ó tó yà ojú ọbẹ̀ kọ̀lìbí ó yí padà pẹ̀lú ọkàn wàdáàríkà adíàfẹ́lì iman anábíyàn lọ́lẹ̀ dùnú gbàgbọ́ áwùká máa kọ́ ọ̀dá sallallahu alaihi wasallam ṣùgbọ́nú ẹbí bàbá gbọ́dọ̀ lágbára ti fi ọwọ́ yí ìtọ́bàkúdẹ̀ ẹ̀ká àtọ́ padà ó lágbára rẹ̀ torí díẹ̀ ló wá sí pé
bó la ṣe pàṣẹ dáadáa nú ẹbí, bó la ṣe kọ̀ bàjẹ́. Bàbá lójúṣe, ìyá lójúṣe, àwọn ọmọ náà lójúṣe. Torí pé Ọlọ́run bá ń sọ fún wa nínú Al-Qur'an Karim, nínú Suratu Tahrim, Ọlọ́run ní ya ayyuhal ladhina amanu qu anfusakum wa alaykum nara. Ọlọ́ẹ̀dẹ́ ìgbà Ọlọ́run bá gbọ́, ẹ dáàbò ara yín àtàwọn ará ilé yín kúrò nínú ìyà náà. Waquduha an-nas wal hijara, táà máa fi ọmọ ẹ̀dẹ́ èèyàn kó náà lọ́jọ́ gbéǹde alìkíámà. Jọ́dá ń sọ ẹ̀. Ọlọ́run wá ní ká dáàbò ara wa kó nù náà. Ali radiyallahu ta'ala ní oúntùmẹ̀ náà ni pé àwátá bá jẹ́ òbí, a máa ṣe dáadáa dáńsẹ̀, a máa gbọ̀n wà náà sí. Ìgbésẹ̀ àkọ́kọ́ tàbí pàṣẹ dáadáa nú ẹbí tàbí kọ ìbàjẹ́, o náà ni al-amru bi ada'il ibadat dakhil al-usra. O ní ká pa ẹbí láṣẹ, ká máa pàṣẹ pé ìsìn Ọlọ́run Ọba ọkọ̀ bẹ̀ lórí as-salawat mafruḍa, àwọn àrùn ọ̀ranyàn. Baálé ilé, ìyálé ilé, a máa pàṣẹ ìrun ọ̀ranyàn fún àwọn ọmọ wa pẹ̀lú mẹ́jẹ̀ báwa náà ń kí Ibrahim lọ kírun, Sọ́líù lọ ṣàlùwàlá, Ruqayya, Aisha, Tayyiba. Ọya, a gbọ́dọ̀ wòrán bàbá rere, ìyá rere, kìí fi ẹ̀sìn ráre, kìí sí wòrán káwọn máa fi ẹ̀sìn ráre. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní bọ́mọ ọmọ yín bá ti di ọmọ ọdún 7 years, ẹ máa pa wọ́n láṣẹ kí a máa kírun. Kò pé kí a máa kírun lọ́mọ ọdún 7, ìgbà náà ló dàṣẹ. Ọmọ rere dáa bá tọ́, kò lè pọ́mọ ọdún 7 tí ó fi máa kírun. Yọ́ ma kéèsàn ìyá rẹ̀ àti bàbá rẹ̀. Wọ́n gbà tó di pé àṣẹ́gun ní bọ́bá dọmọ ọdún 7. Ànábì tó bá di ọmọ ọdún 10 tí ó bá kírun ẹ̀nà, ọlẹ́tọ̀ sí ẹgbà ẹ̀nà wọn torí irun. Ó ní bákan náà táwọn ọmọ yìí bá ṣe pé tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n, tí a ń jọ́kan àtobìnrin, ẹ má jẹ́ wọ́n sùn papọ̀ mọ́, ẹ ya bùsùn wọn. Ẹ̀kọ́ Ìsìlámù nìyẹn. Lẹ́yìn náà, ọ̀ranyàn ni ọmọ tó bá fẹ́ rojú, àti tó bá fẹ́ rojú ní ẹbí wa àgbọ́ jẹ́ wọ́n rojú. Ìyàwó ló fẹ́ rojú ni ọkọ gbọ́dọ̀ gbà láàyè. Bẹ́ẹ̀ náà ni ìyàwó náà gbọ́ ọkọ láàyè kó jórò jù, kó tà máa sùn kalẹ̀ gbogbo ìgbà. A fi ọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́. Ọmọ náà máa gba àwọn òbí ẹ̀ níyànjú jẹ́ bá fẹ́ kó súsú ẹ̀rí. Nínú Suratu Taha, àyá 132, Ọlọ́run bá ń pàṣẹ pé wa'mur ahlaka bis-salat, pa àwọn ará ilé ẹ̀ láti kẹ́ máa kírun, wastabir 'alayha, ṣe sùúrù lórí ìrun kíkí. La nas'aluka rizqan, àtọrọ àrísìkí lọ́dọ̀ ẹ̀, nahnu narzuquka wà láńsí àrísìkí wal aqibatu taqwa, àti pé àti bọ̀tán dáadáa yóò mọ̀ fún ìpayọ̀ Ọlọ́run. Ẹ̀nà ẹ wo ìtàn ẹrú Ọlọ́run Lukman, tọ́lọ́run bá ń sọ tán rẹ̀ fún Suratu Lukman. Ìtàn pé èyàn ṣe mójútó ọmọ, tí a bá jẹ́ òbí rere, tí ó gbọ́dọ̀ fi ìmójútó ọmọ ṣeré. Ọlọ́run bá kọ́ alẹ́kọ̀ọ́ nù tẹni rẹ̀ yìí tá ń pè ní Lukman, Suratu Lukman, chapter 31, tàbáwò látàyẹ lẹ́ẹ̀kejìlá lọ́sàlẹ̀. Ẹgbọ́n tọ́lọ́run bá sọ. Ọlọ́run ní wa idh qala Lukmanu li ibnihi,
ọlọ́ni arábìnrin àwọn ẹ̀lẹ́tí ìtàn tí ń bọ̀ yìí nígbà Lukman sọ fún ọmọ rẹ̀ wa ya'idhuhu lẹ́yìn tó ń sì kìlọ̀ fún ya bunayya ìrẹ́ ọmọ mi la tushrik billahi má ṣẹbọ sọ́lọ́hun inna shirka la dhulmun adhim ẹbọ ṣe jẹ́ àbòsí tó tóbi òfin àkọ́kọ́ má ṣẹbọ sọ́lọ́hun ọ̀ranyàn ni kí olórí ẹbí bàbá ìyá ká lè mú ẹbí dúró láti má ṣẹbọ sọ́lọ́hun ẹ̀rí ká sì kọ́ ọmọ wa pé ẹbọ ọ̀dá ẹbọ ṣe ọ̀dá lẹ́yìn náà ó tẹ̀síwájú waṣṣayna l-insana biwalidayhi hamalatu ummuhu wahnan ala wahnin ọlọ́nlá àṣekèlọ̀ asòfin fọ́mọnìyàn lẹ́yìn ìgbà tí ó bá mọ àwọn ọlọ́bàá lẹ́yọ̀kan tó tán kó sí dáadáa sáwọn òbí ẹ̀ àgàgà màmá tó lóyún ẹ̀ lórí wàhálà tó fún lọ́yìn fún ọdún méjì ọlọ́ni wà fi sọ́ọ̀lù àmín ọdún méjì ló fún lọ́yìn àni ṣùkúrú lé ìrẹ ọmọnìyàn dúfẹ́ pé mi ọlọ́run tí mo dẹ wàlíwàlì déka dúfẹ́ fún àwọn òbí ẹ bàbá àti ẹ tó gbá ipasẹ̀ wọn wá sílẹ̀ ayé ilayya al-masir ọ̀dọ̀ mi ní ibùpadà sí gbogbo nǹkan wa in jahadaka táwọn òbí ẹ bí bá ń gbà ẹ níyànjú ala an tushrika bi shay'an pípọ́ wá ṣẹbọ sí mi ọlọ́run fala tuti'huma ma laysa laka bihi ilmun lè tó ní mọ́ ń pa rẹ̀ tí a ní kọ wá ṣẹbọ sí mi ọlọ́run ma laysa laka bihi ilmun tó ní mọ̀ nípa rẹ̀ fala tuti'huma má tẹ̀lé wọn wa sahibhuma fid dunya ma'rufa gbọ́nbá yóò kàn bàbá àyà rẹ̀ rí kódà ká má sẹ́sì bí dáadáa bá wọn lò láyé ká má bá sọ̀rọ̀ ìtùnú ni lẹ́yìn náà wàtọ́sẹ̀ bí lamani anaba ilayya àwọn tí a bá tẹ̀lé lánàá mi ọlọ́run ni wọ́n máa tẹ̀lé tí wọ́n má kẹgbẹ́kẹgbẹ́ ẹ̀kọ́ mi ìdùnnú má kẹgbẹ́kẹgbẹ́ káàkiri káwọn ọmọ wá kẹ́kọ̀ọ́ má kẹgbẹ́kẹgbẹ́ ọmọ mi ìdánlé ẹgbẹ́kẹgbẹ́ ló kó lọ́dọmọkọ́mọ kì í parọ́ ó dòkùrọ́ kì í jalè ó dolè kì í ṣòfófó ó dẹ̀ tí ṣòfófó kì í mu tí ó dọ̀ mu tí ẹ̀rì kìí ṣe sínà tẹ́lọ́dọ́ ń sínà ọlọ́run wá tẹ̀síwájú ọlọ́run thumma ilayya marji'ukum ọ̀dọ́mílẹ̀ padà sí fọ́nà bí òkú ma kuntum ta'malun gúntẹ́ bá sí ma fún nírò rẹ̀ ọlọ́run tó wá tẹ̀síwájú ó ní ya bunayya rẹ̀ ọmọ mi innaha in taku mithqala habbatin min khardalin ọlọ́run ní iṣẹ́ rí tá bá ṣe tàbí iṣẹ́ burúkú kéré bí ọmọ náà gún pátákó fi sọ́kàràtí kó ma bẹ́ ní sàlẹ̀sẹ̀ lápátá kó kéré ọbí sàmà tàbí kó ma bẹ́nu sọ́mà ọbí lákọ́ ma bẹ́nu lẹ̀ ọlọ́ni yá ti bí Allah òun ọlọ́pọ̀ mú wa kún tó pamá fún ọlọ́ inna Allah latifun khabir ọba ti bá yín sọ̀rọ̀ bá aláàánà ọgbọ̀ olóye ni ẹ̀kọ́nù mo tilẹ̀kùn mọ́ rí ara ẹ̀ ló tilẹ̀kùn mọ́ mo lọ sí inú òkùnkùn mo paná ara ẹ̀ ló ń paná fún mo kó ònú olùmọ́lọ inú gbó kódà mo lórí afẹ́rẹ́ mo lórí igi ọlọ́run bó ṣe sá fún ọlọ́run wá tẹ̀síwájú inú ẹ̀kọ́ tí Lukman kọ́ ma lóní ààbò ní ẹ̀rọ máa mi akimi salat ma kírun wọ́n lè máa rù máa pàṣẹ dáadáa wọ́n nà mú nǹkan máa kọ bàjẹ́ wasbir ala ma asabak tó bá ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ láburú sí sùúrù inna dhalika min azmi al-umur yẹn wà nú àwọn ọ̀rọ̀ tó nípa ó wà nú àdámá wala tusawwir khaddaka lin-nas má ṣe máa ṣe parí ẹ̀kẹ́ má ṣe máa gbé sáwọn èèyàn ní pé má ṣe máa ṣe gbéraga wala tamshi bil-ardi maraha má rí àríyàn lórí ilẹ̀ inna Allah adarajọ́ ọlọ́ọba la yuhibbu kulla mukhtalin fakhur kò nífẹ̀ẹ́ gbogbo alárìyàn onífààrí waqsud fi mashika bọ́ bá rìn mọ́rin gìrìgìrì sí wọ́n tó wọ́n sínú rẹ̀ waqt min sawtika rí ohùn rẹ̀ lẹ̀ inna ankal aswat tó burú jù la sawtul hamir náà ni ohun kẹ́tẹ́kẹ́tẹ́ eléyìí ni wá sí Ànábì Lukman tó ṣe fún àwọn ọmọ rẹ̀ ẹ̀rì torí díẹ̀ òbí àgbọ́dọ̀ gbàláyè kí àwọn ọmọ wa máa fi ẹ̀sìn ṣeré káwọn náà wọ́n ti fẹ̀ ṣeré kájí káwọn ọmọ kẹ́kọ̀ọ́ dáadáa lára wa torí díẹ̀ ló fi dọ̀ràn àyàn àwa mùsùlùmí kí a gbìyànjú ẹ̀kọ́ ẹ̀sìn
ìtasúnà jí ó sì pàtàkì. Ìtasúnà wọ́n bẹ́ẹ̀ lórí bá ṣe jẹun, súnà ní ká fọwọ́ ọ̀tún jẹun, ká má fọwọ́ òsì jẹun. Ìyá, bàbá, àpọ̀ ọmọ fọwọ́ òsì jẹun síjú àwọn ọmọ wa, á pa wọn láṣẹ ọwọ́ ọ̀tún láàfí jẹun, àìfọwọ́ òsì jẹun. Níjọ́ ọkọ̀ ọmọ kan pè ní Umar, ọmọ Umu Salama ni, ó wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ Ànábì ni, wọ́n wá dé wọ́n fẹ́ jẹ oúnjẹ àkọ́jọ́kọ́jẹ pẹ̀lú Ànábì ni, àkọ́kọ́ ọmọ yóò síwọ́, Ànábì lọ síwẹ́ ẹlẹ́ẹ̀kejì ọmọ fẹ́ bẹ̀rẹ̀ oúnjẹ kò sí bísmìlá ẹlẹ́ẹ̀kẹta ọmọ fẹ́ bẹ̀rẹ̀ oúnjẹ fẹ́ máa fọwọ́ òsì jẹun, máa fọwọ́ ọ̀tún jẹun. Ẹlẹ́ẹ̀kẹrin ọmọ yìí ó fẹ́ máa jẹun káàkiri ọ̀nà máa jẹ tó wà wájú ẹ̀. Gbogbo ilé ìlẹ́gbọ́dẹ̀ kọ́ àwọn ọmọ wa ẹ̀kọ́ oúnjẹ, ká fọwọ́ ọ̀tún jẹ, ká fọwọ́ ọ̀tún mú. Ànábì ní bá fẹ́ jẹ ẹ jẹ pẹ̀lú ọwọ́ ọ̀tún, bẹ́ bá fẹ́ mú ẹ mú pẹ̀lú ọwọ́ ọ̀tún. Àìsàn ni máa ń mú pẹ̀lú ọwọ́ òsì, máa jẹ pẹ̀lú ọwọ́ òsì. Kódà ẹ̀rẹ́ lómi àfáà ni a fẹ́ mú nǹkan àfọwọ́sì gbèsè lọ báyìí kò bá súnà mú, a fẹ́ jẹun a máa fọwọ́sì jẹ kò bá súnà mú. Nígbà kan bá ti mọ́ ọwọ́ ọ̀tún ẹ̀, ọwọ́ ọ̀tún rẹ̀ ò gé nǹkan kan mú, èèwọ̀ ní kí a fọwọ́sì jẹ tàbí kọ́ fi mú. Gbogbo ilé ẹ̀kọ́ ni. Bẹ́ẹ̀ náà ni ìmúra gbọ́dọ̀ dá, ìmúra mùsùlùmí lọ́kùnrin gbọ́dọ̀ dá, lóbìnrin gbọ́dọ̀ dá, àti àtúnṣe gbogbo àwọn ẹ̀kọ́ dáadáa. Mùsùlùmí gidi a máa gé ìkánná lóòrèkóòrè, ìkánná ọwọ́ ọ̀tún, ìkánná ọwọ́ òsì, gẹ́gẹ́ nǹkan rí ká dáwọn ìkánná sí. Ẹ mara ọmọ wa lé ní ìkánná sọ̀bọ̀lọ̀. Ká tó wá bèèrè àwọn obìnrin tó ń fi ìkánná ké ìkánná eléjì wá burú járí. Lẹ́yìn náà irun wa ká gẹrun dáadáa, bábá ìfẹ́ dá ká dá sí ká kó mú ẹ̀, kéèsè gẹ̀kúgẹ̀ tí ń bẹ́ntà lé ní, tàbí ká fi sórí jàngàjàngàn tí ó bá ti lànà bí èsù, tàbí ká gé díẹ̀ bí a fi díẹ̀ lẹ́m̀bẹ̀ tí ń bẹ láàdọ̀ àwọn ọmọ wa lé ní gbogbo ilé ní ọ̀bá ìlànà ẹ̀sìn wa mú, gbogbo lágbọ́dọ̀ wúkó ń bẹ. Lẹ́yìn náà ìwà dáadáa, òdodo, déédé, àánú, ẹ̀rí. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní Ọlọ́run bá gbé mi dìde láti wá pé àwọn ìwà àpọ́nlé, ìwà dáadáa sára ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Torí díẹ̀ ó sì pàtàkì ìwà dáadáa nínú wa mùsùlùmí tá a gbọ́dọ̀ máa hù, tá a gbọ́dọ̀ fi kọ́ àwọn ọmọ wa, òun náà ni òdodo, àsídìkù. Inú ẹ̀ ni àmánà, ìfọkàntán. Inú ẹ̀ ni àlàádù déédé. Inú ẹ̀ ni àsọ́bù sùúrù. Inú ẹ̀ ni tàwádù, ìtẹríba. Inú ẹ̀ ni àyà, ìtìjú. Gbogbo àwọn ìwà ìpádà ìwà ìsìláàmù ni. Gbogbo ẹ̀ ló ti wá ń fẹ́ bọ́ máa lọ́tán. Òdodo kò sínú ẹbí, àánú kò sínú ẹbí, déédé kò sínú ẹbí, ojútì, ìwà ọmọlúàbí. Orí díẹ̀ ló sì pàtàkì fún wa kí a gbìyànjú nǹkan tá à ń sọ fún àyè ẹ̀kọ́ ẹ̀sìn ní tá a gbọ́dọ̀ fi ṣeré, a mọ̀ àfikọ́ ọmọ wa kí a tọrọ àforíjì kọ́lọ̀ fún ẹ̀ṣẹ̀ wa jìn wa. Ìyọrísìn Ọlọ́run ó di ọwọ́ ẹni kọ̀ọ̀kan wa kí a páyà Ọlọ́run, ká bẹ̀rù Ọlọ́run, ká mọ̀ pé ó yá ìjọ kan bọ̀ tán lọ bá Ọlọ́run. Mùsùlùmí tílẹ̀ bá ti máa là máa kọnú Ọlọ́run kó mo tó jí sáyé lénì, bó mo fẹ́ lólé ayé mi lénì tí máa fẹ́rí ọ̀nà Ọlọ́run, bó mo fẹ́ lólé ayé tí fi ní rí ìbínú Ọlọ́run ó dọwọ́ ẹni kọ̀ọ̀kan wa. Ẹ̀rí Ọlọ́run bá ń sọ fún Suratul Asr, Ọlọ́run wal Asr, Ọlọ́run mo búra pẹ̀lú àsìkò, àgàgà ìrọ̀lẹ́ nígbàlẹ̀ fẹ́ sú. Àwọn àfẹ́ẹ̀sìn wọ́n tún mẹ́ni pé Ọlọ́run bá búra pẹ̀lú ìrọ̀lẹ́ ilé ayé nígbà ayé fẹ́ parẹ́. Tá bá wòye sí ìrọ̀lẹ́ ilé ayé, àsìkò tá wà ní ìrọ̀lẹ́ ilé ayé, nígbàtí ó bá sí gbogbo tí ó dùn mọ́ ìyànú mọ́, bá bá ń gbọ́rọ̀ ìròyìn ìbànújẹ́, bá bá ń wo nǹkan àwọn kàjọ́ bá ń jẹ́ lè yọ́ máa wò, dáadáa ti kéré nígbésẹ̀ yọmọ ẹ̀dẹ́ nìyàn, lára ọmọ ìbànújẹ́, lára ọkọ lára ìyàwó ìbànújẹ́, nínú ìlú láàrin ìlú, olórí ọmọlẹ́yìn, àwọn nǹkan tí dùn mọ́ ìyànú kéré. Ọlọ́run ní òun fi àsìkò yẹn búra tọmọdé ọmọ wa bẹ́ ní òfò, ní ẹ̀sẹ̀lẹ̀bẹ̀ kọ́sìrì ní òfò, inú parun, inú àìrójútó ẹ̀, ká lù kọmọ bá ọlọ́sùgbọ́n tó ti bẹ́ẹ̀. Àwọn kan bẹ́ tó Ọlọ́run wá sàyàfi ilẹ̀ lẹ́dínà àmànà wọ́n tẹ́ bá gbọ́lọ́wọ́ bá gbọ́lọ́wọ́ sàyàfi wọn. Wọ́n mìíràn sọ̀rọ̀ ní ṣe rere, watawasaw bil haqq tí wọ́n bá ara wọn sọ òdodo, watawasaw bis sabr tí wọ́n sì sùúrù. Àwọn kan mẹ́rin tí máa kó yán yọ kó nú dààmú lé ayé, al-imanu billah,
ìgbàgbọ́ nínú Ọlọ́run ká jẹ́ ìgbàgbọ́ wa dáa kọ́kàn wà lọ́dọ̀ Ọlọ́run ká gbàgbọ́ gbọ́ ẹ̀kọ́ ìgbàgbọ́ wal amal salih iṣẹ́ rere tawasi bil haqq ká máa fọ̀rọ̀ sábí à ń sọ fọ́nra ká bá sódòdó wa tawasi bis sabr lẹ́yìn náà sùúrù ọ̀dọ̀wọ̀ wa torí díẹ̀ gbogbo nǹkan tọ́lọ́wọ́ bá lọ́wọ́ ọ̀fẹ́ ká jìnà sí Ọlọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ ẹbọ ká jìnà sí kọfẹ́ ọtí mímu ká jìnà sí kọfẹ́ olè jíjà ká jìnà sí kọfẹ́ ṣìnà ṣíṣe ká jìnà sí kọfẹ́ irọ́ pípa ká jìnà sí kọfẹ́ ká máa pààyàn ká jìnà sí kọfẹ́ owó èlé ká jìnà sí kọfẹ́ owó ẹ̀yìn dágbẹ̀ bribe ká jìnà sí kọfẹ́ kóbìnrin máa rin òhò kọfẹ́ fẹ́rẹ̀mìkìsì láàrin ọkọ àtóbìnrin ọkọ ọlọ́kọ ìyàwó ìyàwó ọkùnrin ọlọ́kọ obìnrin olóbìnrin ká máa fara rora kọfẹ́ káwọ̀wọ̀ kúwọ̀ kọfẹ́ káwọ̀wọ̀ kúwọ̀ kọfẹ́ kágbọ̀gbọ̀ kúgbọ́ kọká jẹjẹ kújẹ kọká mú kú mú gbogbo lè náà láti ṣọ́ra fún ní bàbá sílẹ̀ ò náà ni a rí bí ilẹ̀ ayé ó ṣètò àwọn abẹ́ Ọlọ́run bá lékẹ́ ọlá gbogbo tó ti dánú àlámàrí wa lọ́mọdé kọ bàjẹ́ láìláì ètò kúrò ọ̀ká àti mẹ́lọ́mọ́sábà ní tó gbogbo dáadáa tọ́lọ́run fún wa ṣe ìwà táàwù táàfin ládàá rẹ̀ Ọlọ́run já lè hù gbogbo àwọn ẹ̀dá táà ń ṣe Ọlọ́mọ́sáfúrẹ́ síwájú wa wá ṣàánú wa àwọn ọmọ wa gbàdúrà wa lé wọn lórí pàtàkì kí wọ́n náà jí kí wọ́n rí Ọlọ́run bá mọ́sí wọn lọ́mọ kọ́mọ mọ́sí wọn lọ́mọ burúkú mọ́sí lọ́mọ àdàlóró mọ́sí lọ́mọ pààyàn mọ́sí gúnbẹ̀gúnbẹ̀ mọ́sí wọn ní yahoo yahoo tó gbídí bẹ́ntà ni àwọn ọmọ ti yá nǹkan kí nǹkan Ọlọ́run rẹ̀ ọmọ tí wọ́n mọ́jẹ̀ ọba kópa ń bẹ̀ mọ́sí wá ló bí tó ṣe pé inú rẹ̀ ọmọ dúngbọ́ ọmọ ìbọn wà bàjẹ́ àwọn òbí kan ni ẹ kódà àwọn gánà tí àwọn mọ́ndì ẹ máa ṣe yahoo yahoo eléyìí nǹkan burúkú ni Ọlọ́run mọ́sí wá bẹ owó burú ni Ọlọ́run mọ́jọ wọnú ẹbí wa àwọn abẹ Ọlọ́run bọ̀bà nìkọ́lá kọ́dá àbò rẹ̀ bùwá káàkiri àgbáyé ojú wa láti lórí ilẹ̀ ayé bá ń dáàbò ẹ̀bùwá inú Sudan ó ń gbóná lọ báyìí ìrọ̀lọ́run bá ní bòtútù sí Palestine ìrọ̀lọ́run dọwọ́ ẹ̀ bá ní túnbẹ̀ ṣe bákan náà ní Syria ní Yemen àti bẹ́ẹ̀ lọ lórí ilẹ̀ ayé bùdá àti rán wa lórílẹ̀ ìwà iná ìrọ̀lọ́run mọ́sàbà ní dásí Ọlọ́run àwọn ìjọba wa bá ní wa pẹ̀lú wọn ìjọba àpapọ̀ ìjọba sí ìjọba àbílẹ̀ bá ní dúró tí wọ́n lọ àwọn tí a ń bẹ́m̀bẹ̀ ìjọba fẹ́ gbéjọba alẹ̀ ní ìparí oṣù yìí tí wọ́n sọ kalẹ̀ rẹ̀ àti a fẹ́ gbà gbanijẹ́ kí wọ́n rí gbé jẹ wọ́n rú rẹ̀ àwa náà ìjọba ẹni kọ̀ọ̀kan wà nílé ọlọ́mọdé kó bàjẹ́ masalasi ọlọ́mọdé kó dàrú Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Allahu akbar.